àgbàlagbà tó ń kẹtan sáré bí nǹkan ò le ó ń lé nǹkan. Bí a ṣe gbọ́ o, wọ́n ní àǹtí wa fashion wọ́n ní wọ́n mà láwọn fẹ́ para àwọn tí kábíyèsí ò bá jẹ́ káwọn padà sí inú palace. Ẹ̀yin èèyàn lé nǹkan tá à ń gbọ́ nìyẹn o, tó bá jẹ́ pé lóòótọ́ ni gist yìí o. Ṣùgbọ́n nǹkan tí ò yé mi ni pé ṣé téèyàn bá fẹ́ parí èèyàn ṣé èèyàn máa ń sọ ni? Èèyàn kì í sọ náà. Téèyàn bá fẹ́ parí èèyàn ò ní sọ, èèyàn máa lọ ṣe ni. Téèyàn bá wá ṣe tán làwọn èèyàn á máa pariwo ẹni yìí ìgbà wo ló wá ń ro gború nǹkan báyìí, ìgbà wo ló wá ń ro gború nǹkan báyìí. Ṣùgbọ́n bá a ṣe gbọ́ wọn láǹtí wa fashion ní táwọn ò bá ti padà sí inú palace yẹn o, tí kábíyèsí ò bá ti ṣe returning back to the palace fáwọn àtàwọn ọmọ àwọn máa para àwọn ni. Nǹkan tá a gbọ́ nìyẹn o, allegedly nìyẹn o. Ṣe mọ̀ pé mo ṣe máa ń sọ fún yín, máṣọ ló bá kábíyèsí gbénu palace o. Nǹkan tí mo gbọ́ ò ní mo wá torchlight sí. Ẹ̀yin èèyàn lé, èyí tó yà wá lẹ́nu nígbà tá a gbọ́ ọ̀rọ̀ yìí la ní ká mú wá fún ẹ̀yin èèyàn wa ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé àǹtí wa fashion ní tí kábíyèsí ò bá ti ṣe returning back to the palace fáwọn àwọn máa pa ara àwọn ni o. Ṣùgbọ́n èmi mọ̀ pé àǹtí wa fashion kan threatening kábíyèsí ni. Wọ́n feel pé tí àwọn bá ti sọ ọ̀rọ̀ yìí kábíyèsí máa gbé ìgbésẹ̀ fún àwọn láti padà sí inú palace. Ẹ rántí gist tí mo sọ fún yín pé parọ́pò sọ àti wèrè tí parọ́pò ní má jẹ́ kí ayé dì wá, má jẹ́ kí ayé sọ wá lẹ́nu, fi àwọn olórí sílẹ̀ fúnra ara wọn ló máa fi ẹsẹ̀ ara wọn máa fi rìn jáde kúrò nínú palace yẹn ní ẹyọ kọ̀ọ̀kan. Ẹ̀yin èèyàn lé allegedly nǹkan tá a gbọ́ nìyí. Tó bá jẹ́ lóòótọ́ òní gist tó ń lọ. Nǹkan tí ò yé mi ni pé kí ni àǹtí wa fashion fẹ́ kí Queen Naomi ṣe? Queen Naomi tó jẹ́ pé láti bí ọdún mẹ́ta náà ti wà ń ta pẹ̀lú àrẹ̀mọ Prince Tádéníkáwò. Queen Naomi ò máa para wọn. Wọ́n máa move on pẹ̀lú life wọn. Wọ́n máa ń ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe gẹ́gẹ́ bí ìyàwó kábíyèsí. Wọ́n máa ronú, wọ́n máa ń fàyìn sí màá ní. Kí ló fẹ́ kí Queen Naomi ṣe ná? Ẹgbálé ẹgbọ̀nà. Queen Naomi ò sọ̀rọ̀. Wọ́n ń wò yín ràn. Ìwọ wá ní ìwọ máa lọ para ẹni o. Tí kábíyèsí ò bá jẹ́ kó return sínú palace. Who cares? Ta ló kí à ń pa yẹn? Èèyàn kan lè wá máa threaten kábíyèsí wípé òun fẹ́ lọ para òun. Nígbà tó bá parẹ́ àwọn tó kù ńkọ́? Kí ló fẹ́ kán ṣe? Nǹkan tí ó kàn tí ẹ yé mi ni pé tí ẹ fi ọ̀rọ̀ Queen Naomi ẹ fi ṣíwọ́ èrò ara yín wò lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n ní àgbà tó bọ́ sí kòtò ó kọ́ ará yòókù lọ́gbọ́n ni náà. Gbogbo nǹkan tẹ́ ti ṣe sí inú palace yẹn ẹ̀mẹ́pẹ́ nǹkan Queen Naomi lọ́gbọ́n ni. Ẹ ń kọ́ wọn ní ọgbọ́n ni. Wọn ò dẹ̀ lè gbàgbé gbogbo nǹkan tẹ́ ti ṣe pátápátá. Ó máa wà ní memory wọn. Nítorí wípé nǹkan tí ẹ ṣe àkọsílẹ̀ ọjọ́ iwájú ni. Àti fún kábíyèsí gangan fúnra wọn. Àkọsílẹ̀ ọjọ́ iwájú ni. Ẹ rẹ̀ pé kábíyèsí máa gbàgbé ni. Kábíyèsí ò lè gbàgbé láíláí gbogbo ìwà tẹ́ wù àti gbogbo nǹkan tẹ́ ṣe nínú palace yẹn. Ìwọ wá dé nìsí ó ló fẹ́ lọ parẹ́ tí kábíyèsí ò bá jẹ́ kó return sínú palace pẹ̀lú àwọn ìbejì. Kábíyèsí ti sọ fún ẹ pé ilé ẹ tó wà ní Ìkòyí yẹn ibẹ̀ ló máa lọ dúró sí ò lè gbé inú palace. Because bí Queen Naomi ṣe wà yẹn wọn ò fẹ́ problem fún Queen Naomi. Wọn ò fẹ́ wàhálà fún Queen Naomi. Queen Naomi dẹ̀ tí wọ́n máa wá sínú palace yẹn wọ́n máa sùn bẹ́ẹ̀. Wọ́n máa spend time pẹ̀lú kábíyèsí. Nǹkan tí kábíyèsí sọ nìyẹn. All of you gbogbo yín pátápátá you are on restriction. Ẹ lè wọnú palace nígbà tó bá wù yín. Ìgbà tẹ́ ẹ bá ní activity nìkan lẹ lè wọnú palace. Ìyẹn tó bá ti jẹ́ kẹ́ ẹ wọlé. So gbogbo pé mo fẹ́ lọ para mi yẹn àwọn ò fẹ́ gbọ́ rárá. A fẹ́ gbọ́. Torí Queen Naomi tó yẹ pé láti bí ọdún mẹ́ta tó ti wà ń ta wọ́n ò ṣe irú ẹ̀. Wọ́n ò threaten kábíyèsí. Wọ́n flow ni wọ́n gbádùn ara wọn dẹ̀ enjoy ara wọn.
wọ́n ló ní láti bíi 5 months ló ń ti wà níta pẹ̀lú àwọn ọmọ kábíyèsí ò jẹ́ kó return sínú palace. Ìwọ wà níta only 5 months, only 5 months. Ẹni tó ti wà níta fún bí ọdún mẹ́ta kí ló fẹ́ kó ṣe o? Kí ló fẹ́ kí ẹni yẹn ṣe? Àǹtí wa Fashion. Bí a ṣe gbọ́ allegedly ńgbà kan náà nìyẹn tó ní pé tí kábíyèsí ò bá jẹ́ kó return sínú palace o, òun máa lọ fẹ́ ọkùnrin mi ò dẹ̀ máa kó ọmọ yẹn fún ọkùnrin yẹn kó máa tọ́jú ẹ̀. Allegedly àtúgbọ́ yẹn náà. Kí ni gbogbo àwọn ọ̀rọ̀ yìí àǹtí wa Fashion? Ṣé èyí gan ṣó necessary ni? Èyí ò necessary náà. Ṣé kábíyèsí gan ṣénu wọn ò ní dùn tó bá lọ remarry? Wàláhì inú kábíyèsí á dùn. Nǹkan tí kábíyèsí gan fẹ́ nìyẹn pé kí gbogbo yín kẹ́ lọ remarry, kẹ́ fi àwọn sílẹ̀, kẹ́ jẹ́ kí àwọn nífọ̀kànbalẹ̀, kẹ́ jẹ́ kí àwọn enjoy ìyàwó àwọn. Ẹ rí ní ìsìn Dr. Elizabeth àti Queen Naomi àwọn ni team kábíyèsí. Àwọn náà wà ní side kábíyèsí, àwọn ni kábíyèsí ń rí gẹ́gẹ́ bí ìyàwó tó nífẹ̀ẹ́ wọn. Ẹ̀yin èèyàn lè gist tá a gbọ́ nìyí o. Wọ́n ní àǹtí wa ṣe bẹbẹ o, àǹtí wa Fashion wọ́n ná dára. Bá a ṣe gbọ́ gan wọ́n ní àǹtí wa wọ́n náà ti fẹ́ ọkùnrin bíi 4 tẹ́lẹ̀. Wọ́n ní kábíyèsí ni the 4th person tó jẹ́ pé wọ́n fẹ́. Nǹkan tí ò yé mi ni pé ṣé ẹ rè pé ó máa easy ni nínú palace kábíyèsí nígbà tí bàbá awérin ńlá tó ń sọ fún yín pé òun fẹ́ mú ìyàwó òun padà wá sí inú palace. Ẹ lọ ra lé. Ẹ rè pé kábíyèsí ń ṣeré ni? Ẹ rè pé wọ́n ń joke ni? Kò sí ọ̀rọ̀ ìyèrè nínú èyí náà. Ọmọ kábíyèsí wà ń tẹ, ìyàwó wọn wà ń tẹ, wá fi ìpọ́n máa bá yín rẹ́rìn àbí kí lẹ fi ìpọ́n máa ṣe? You are making things difficult for this man. So why táwọn náà tí wọ́n ní make things difficult for you? Èèyàn máa ń gbọ́ràn sọ́kọ lẹ́nu ni bọ́ kó wá máa threaten pé tó o bá ti jẹ́ kí n padà sínú palace máa lọ para mi. Ìyẹn ti ẹ̀fọ́ ni. Àwọn ò fẹ́ gbọ́ yẹn rárá. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. So tí Queen Naomi ò bá wọnú palace yẹn, ò lè wọnú palace yẹn. Nítorí pé ẹ̀tọ́ Queen Naomi ni. Ayé Queen Naomi ni. Ẹ̀yin èèyàn lé Queen Naomi ń padà bọ̀ wá sínú palace kì í ṣe irọ́. Kì í ṣe irọ́ rárá. It's not pé bóyá wọ́n ń parọ́ fún yín. Kò sí nǹkan tó ń parọ́ fún yín. A lè gbọ́ nǹkan ká sọ fún yín pé alleged ni but ẹ̀yin náà mọ̀ pé gbogbo ìgbésẹ̀ tí kábíyèsí ń gbé ò ní kí ìyàwó wọn padà sí inú palace. Ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn tán ní àǹtí wa sọ. Tán ni pé wọ́n threaten kábíyèsí pé tí kábíyèsí ò bá má wọn padà àwọn máa para àwọn. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ̀yin èèyàn lè ṣe rí kábíyèsí wọ́n gbọ́n gan ni. Wọ́n ti mọ̀ pé tí àwọn bá ní kí olórí yìí àǹtí wa Fashion kó padà sí inú palace ní ìsìn, ewu ńlá òun ló máa jẹ́. Ó máa fa ìfàsẹ́yìn láti mú ìyàwó wọn padà wá sí inú palace nítorí wípé àwọn àǹtí wa gbogbo yìí wọ́n máa bẹ̀rẹ̀ fọ́rífọ́rí, wọ́n dẹ̀ máa bẹ̀rẹ̀ ìgbéraga. Ṣó ti yé yín? Ayẹyẹ tí kábíyèsí ò nìkan ṣe náà máa ṣe tán máa ṣe fọ́rífọ́rí. Ṣẹ̀dẹ̀mẹ́ pé irú nǹkan báyẹn ó máa ń bí èèyàn nínú. Kò sí obìnrin tí ò ní bínú torí pé Yorùbá ní òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú. Ẹ̀yin èèyàn lé. So ìdí nìyẹn tí kábíyèsí sì fi ń slow lórí pé kí wọ́n mú àǹtí wa àtàwọn ọmọ ẹ̀ kí wọ́n gbé wọn wá sí inú palace. Torí ẹ̀ ní kábíyèsí fi ní kó dúró sí ilé tí àwọn rà fún ní Ìkòyí kó máa gbébẹ̀. Pé kò tíì sí pé wọ́n fẹ́ wá gbé ayẹyẹ pé wọ́n ń gbé wọn bọ̀ wá sínú palace, kò tíì sí pé kó ṣẹlẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin ará lé. Ṣẹ̀dẹ̀ mọ̀ wípé àǹtí wa kò bá wọn lára mu torí àǹtí wa like fọ́rífọ́rí, wọ́n dẹ̀ like ayẹyẹ. So ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Orúkọ mi ni Mashola. Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo máa ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa àti fún àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí a bá ti subscribe, ẹ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Okay ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. TV ń kí yín, Mashola Gist TV ń kí yín.
adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin èèyàn lé à ń kí yín o ní ilé lóko àti ní ẹ̀yìn òdì ẹ jọ̀ọ́ ẹ subscribe sí channel wa ẹ tọ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa sípẹ́ àti gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ new subscribers ọlọ́run á bá mi gbọ́wọ́ gbogbo yín sókè ẹ̀ nítorọ́ jẹ́ o ní agbára ọlọ́run òkè òkè ní ọlá yín á máa lọ o ẹ má gbàgbé ẹ bá wa fún fídíò yìí ní thumbs up o please share this video.